látàrí pé ẹ mọ̀ pé gbogbo ẹjọ́ tí wọ́n dá kò sí ẹ̀rí pé bàbá Ìjẹ̀ṣà bọ́mọ sùn wọ́n ní kò jẹ̀bi yẹn ìdí tí wọ́n ṣe rán lọ sí ẹ̀wọ̀n gbére nìyẹn tí ìjọba Èkó ń béèrè fún àmọ́ ìta ń jà lórí ẹ̀ òun ni pé ẹni is guilty of sexual assault of a minor àmọ́ gbogbo ẹ̀rí ló wà nílé ẹjọ́ pé wọ́n pè wá kó wá ṣe fíìmù ni ọmọ tó pè náà ó jẹ́wọ́ nu kóòtù pé fíìmù lọ sọ fóun pé kóun bá bàbá Ìjẹ̀ṣà ṣe kò ń ṣe actress skit ni wọ́n pe bàbá Ìjẹ̀ṣà ní princess pé gbogbo ẹ̀rí tó dẹ̀ fi pè wá fi ṣe fíìmù wà ń bẹ̀ then tí ó dẹ̀ tún ṣe mí káyéfì tèmi tiẹ̀ ń tẹ̀sán mọ́ nítorí yẹn ọwọ́ àpìlì nìyẹn wà òun ni pé kí ló dé tí wọ́n bò ẹni tí ó bá ọmọ yẹn sùn tán rí àtọ̀ ẹ̀ lára ẹ̀ kí ló dé tán ní kẹ́ni yẹn máa rìn lọ free nítorí wọ́n jọ mú wọn papọ̀ ni ọlọ́pàá ṣe iṣẹ́ wọn bí iṣẹ́ wọ́n dẹ̀ ní ìwọ arákùnrin Dàmọ́lá Adékọ́lá ni ọmọ Ifẹ̀ ẹ̀sùn kọ̀ pé àtọ̀tọ̀ bá lára àwọn yìí o kò ń ṣe ti bàbá Ìjẹ̀ṣà o bàbá Ìjẹ̀ṣà ò bóun sùn ṣùgbọ́n àwọn tó ń bóun sùn ni bọ̀dá Dàmọ́lá ìyẹn Dàmọ́lá Adékọ́lá. ẹ má dáa kọ. máa dárúkọ kò ń ṣe nǹkan tó bò àti security ilé wọn tó ń jẹ́ Òkèlè. tó mú kí gbogbo èèyàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lótìtọ́ àti lódodo ọ̀rọ̀ tó bá ti di pé ilé-ẹjọ́ ń ṣe ìjíròrò lórí ẹ̀ ó ṣeé ṣe káǹfààní má wà láti sọ̀rọ̀ lórí ẹ̀ tàbí láti wí nǹkan kan tàbí láti observe until ìgbà tí ilé-ẹjọ́ bá jókòó tó conclude ṣùgbọ́n àwọn nǹkan kan bẹ tèmi kàn fẹ́ pe àwọn aláṣẹ wa lákìyèsí lórí ìrìnàjò bàbá Ìjẹ̀ṣà but kó tó di pé màá sọ̀rọ̀ kí ọ̀rọ̀ mi lè bá yé wa dáadáa lórí nǹkan tí mo fẹ́ sọ lórí kéèsì bàbá Ìjẹ̀ṣà ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ ìfọ̀rọ̀wérọ̀ láàrin Mr. Yomi Fabiyi àti bàbá wa Kọ́lá Olóòtú. ló lọ gbà lọ bàbá Ìjẹ̀ṣà. tí bàbá Ìjẹ̀ṣà lówó tó lè fẹ́ bèrè àfi tí mi bá tún máa fún lówó. nítọ́jẹ́ ń wí bẹ́ẹ̀ ni pé ọgbọ́rọ̀ èrò pọ̀ níbo lẹ bọ́rọ̀ bàbá Ìjẹ̀ṣà dé báyìí. ọpẹ́ ni fọ́lọ́run pé àpíìlì tá à ń ṣe lọ àti wà lẹ́nu láti bí ọdún kan tá à ń ṣe pẹ̀lú ìjọba Èkó látàrí pé ẹ mọ̀ pé gbogbo ẹjọ́ tí wọ́n dá kò sí ẹ̀rí pé bàbá Ìjẹ̀ṣà bọ́mọ sùn wọ́n ní kò jẹ̀bi yẹn ìdí tí wọ́n ṣe rán lọ sí ẹ̀wọ̀n gbére nìyẹn tí ìjọba Èkó ń béèrè fún àmọ́ ìta ń jà lórí ẹ̀ òun ni pé ẹni is guilty of sexual assault of a minor àmọ́ gbogbo ẹ̀rí ló wà nílé ẹjọ́ pé wọ́n pè wá kó wá ṣe fíìmù ni ọmọ tó pè náà ó jẹ́wọ́ nu kóòtù pé fíìmù lọ sọ fóun pé kóun bá bàbá Ìjẹ̀ṣà ṣe kò ń ṣe actress skit ni wọ́n pe bàbá Ìjẹ̀ṣà ní princess pé gbogbo ẹ̀rí tó dẹ̀ fi pè wá fi ṣe fíìmù wà ń bẹ̀ then tí ó dẹ̀ tún ṣe mí káyéfì tèmi tiẹ̀ ń tẹ̀sán mọ́ nítorí yẹn ọwọ́ àpìlì nìyẹn wà òun ni pé kí ló dé tí wọ́n bò ẹni tí ó bá ọmọ yẹn sùn tán rí àtọ̀ ẹ̀ lára ẹ̀ kí ló dé tán ní kẹ́ni yẹn máa rìn lọ free nítorí wọ́n jọ mú wọn papọ̀ ni ọlọ́pàá ṣe iṣẹ́ wọn bí iṣẹ́ wọ́n dẹ̀ ní ìwọ arákùnrin Dàmọ́lá Adékọ́lá ni ọmọ Ifẹ̀ ẹ̀sùn kọ̀ pé àtọ̀tọ̀ bá lára àwọn yìí o kò ń ṣe ti bàbá Ìjẹ̀ṣà o bàbá Ìjẹ̀ṣà ò bóun sùn ṣùgbọ́n àwọn tó ń bóun sùn ni bọ̀dá Dàmọ́lá ìyẹn Dàmọ́lá Adékọ́lá. ẹ má dáa kọ. máa dárúkọ kò ń ṣe nǹkan tó bò àti security ilé wọn tó ń jẹ́ Òkèlè àwọn méjèèjì yẹn rìn láyọ̀ àtàláfíà so gbogbo yẹn lèmi ń bá ẹ láti rí pọ́n gbé àwọn ẹni yẹn wá torí kí ni ìdí tẹ́ni yẹn ò ṣe wà nílé ẹjọ́ torí pé kò ń ṣe pọ́n fẹ̀sùn kan nìkan òun náà jẹ́wọ́ ọlọ́pàá gbé wọ́n dé arrest ẹ̀ so in the same case same victim same why tẹ́ni yẹn ṣe ń rìn free ọjọ́ orí ọmọ yẹn ò kì í ṣe 14 tí wọ́n pè àgbàlagbà ni. ọmọ ọdún mélòó ni. wọ́n pè 14 ṣùgbọ́n tó fi ṣe gbogbo ẹjọ́ yẹn ordinary birth certificate wọn mú wá láti prove ọjọ́ orí ẹ̀ ìyá ọmọ yẹn dẹ̀ ń wá kóòtù léraléra kò hàn mú síta lábẹ́ òfin tá a bá rí birth certificate ẹni tó bí ọmọ gangan tàbí àgbàlagbà tó wà bẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ́rìí tá a bá rí yẹn kọ́ ṣe test àrí birth certificate ìyẹmọ́ wà bẹ́ẹ̀ wọn ti síta kó wá jẹ́rìí wọn ṣe medical gbogbo yẹn is part of those things tí à ń fà lọ pẹ̀lú appeal wọ́n dẹ̀ ti ṣe gbogbo appeal tán ìdájọ́ là ń dúró dè báyìí kọ́ bá dà yẹn pé yàn ń ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ọwọ́ judiciary nìyẹn wà. ló lọ gbà lọ bàbá Ìjẹ̀ṣà. tí bàbá Ìjẹ̀ṣà lówó tó lè fẹ́ bèrè àfi tí mi bá tún máa fún lówó. nítọ́jẹ́ ń wí bẹ́ẹ̀ ni pé ọgbọ́rọ̀ èrò pọ̀. ẹ mọ̀ pé ilé ayé yìí ọ́nà ilé la ti ń kẹ̀ṣọ́ ròde. lákọ̀ọ́kọ́ náà máa ń sọ pé
èyàn ò gbọ́dọ̀ fọwọ́ kan ọmọ kékeré àmọ́ the depth we hold every child is protection. ohun tó bá ti mú wọ ìyá gangan torí pé bóyá àánú ń bí ẹ o fẹ́ ba tọkùnrin kan jẹ́ mọ́dẹ gbogbo nǹkan kí nǹkan tẹ bá fẹ́ ṣe pẹ̀lú ọkùnrin ẹ má involve ọmọdé tí ibi tẹ bá involve ọmọdé túrú àwa bá wà ń bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ ọlọ́pàá tó bá dán wò tẹ́mi ò bá súnra mi wájú police station àfi tọ́lọ́pàá yẹn bá padà rí ẹ̀wọ̀n yìí ẹ gbọ́dọ̀ fi ọmọ kékeré dẹ̀yàn ẹ gbọ́dọ̀ kó sọmọ kékeré pé gbé ara ẹ sílẹ̀ mo fẹ́ kọ́ bá ẹ sùn kí n lè rí ẹ̀rí débi pé ìwọ princess wa lọ ń fi kámẹ́rà síbi kan is child pornography kò sẹ́ni náà lábẹ́ òfin adájọ́ ni o ọlọ́pàá ni o òbí ni o tó máa náà dídí ìfẹ́ rìkọ́ọ̀dù bó ṣe ń bá ọmọ kékeré ní àjọṣepọ̀ bóyá ń kiss ó gbọ́dọ̀ dánwò ẹranko gan ò ní fi ọmọ ẹ̀ dẹ ikú àbí kó fi dẹ jàǹbá so gbogbo yẹn ládẹ sí sọ fún wọn ìdí tèmi ṣe ń tẹṣọ wọn ni kò ṣe torí pé bàbá Ìjẹ̀ṣà nìkan bóyá wọn fẹ́ fìyà jẹ ni o bóyá ó ṣẹ̀yàn kan ni o wàhálà tí akọjọ máa rán yẹn tó bá jẹ́ pé wà ní òfin wa tó bá ti ṣẹ̀yàn kan mo lè dẹ páńpẹ́ fún ẹ kí n dẹ̀ gbé lọ bá òfin ó yẹ òfin mo ti dẹ páńpẹ́ fún ẹ bá mi fìyà jẹ ibi tó wà ní òfin ibi tó wà kọ́ máa lò kájọ máa wúra wa àmọ́ ibi tó ti involve ọmọdé we must fight for it because tá a bá ti yanjú ẹ̀ a lè tẹ̀síwájú tẹ bá wo dáadáa sí ọmọ ọdún 12 13 ló fi ń ṣọmọ ọ̀dọ̀ wọ́n máa fi ọmọ kékeré máa tọ́jú ọmọ kékeré ẹlòmíà fọmọ ọdún 13 máa fi máa tọ́jú àwọn òbí ẹ̀ ègún àwọn tí yóò jẹ́ sí kí Nàìjíríà tẹ̀síwájú nìyẹn òun ni gbogbo òṣòro tá à ń là kọjá kò ń ṣe olóṣèlú ni problem wa. mo rò pé gbogbo wa la gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn èmi ò ní nǹkan kan tí mo fẹ́ sọ mi ní nǹkan kan tí mo fẹ́ sọ because mi kì í ṣe amòfin mi dẹ̀ kì í ṣe arúfin mi dẹ̀ kì í ṣe agbófinró so mi ò mọ̀ ń pa òfin rárá ṣùgbọ́n tó bá yẹ pé bí wọ́n ṣe sọ yìí ni ló bá ṣe rí èmi kàn rọ gbogbo ẹ̀yin aláṣẹ ní federal mo dẹ̀ rọ gbogbo ẹ̀yin aláṣẹ nílùú Èkó mo dẹ̀ rọ gbogbo adájọ́ àgbà pátá kí gbogbo wa lọ́mọ fún ọlọ́wọ́ ọba nìkan ládájọ́ àgbà. ẹ jẹ́ ká mọ̀ pé àwọn tí wọ́n gbé bàbá Ìjẹ̀ṣà lọ sílé ẹjọ́ èèyàn ni wọ́n bàbá Ìjẹ̀ṣà tí wọ́n gbé lọ sílé ẹjọ́ èèyàn ni àwa tá a máa ṣèdájọ́ bàbá Ìjẹ̀ṣà èèyàn ni wá àwa tá a jẹ́ agbẹjọ́rò nígun kínní nígun kejì èèyàn ni wá o ẹnìkan wá ń bẹ tó jẹ́ adájọ́ àgbà tó jẹ́ àròjọ́ àgbà tó jẹ́ pé bá a dáadáa yóò tún dá bẹ́ẹ̀ dáadáa yóò tún dá ṣùgbọ́n kí kálukú ṣe ìdájọ́ ayé ní déédéé àdánwò tó bá fẹ́ tó bẹ lọ́hùn ní dáadáa àti láburú fóun àti ìdílé ẹ̀ àtọmọ rẹ̀ bẹ́ẹ̀ ni kí gbogbo ẹni tọ́lọ́run bá kọ̀ ní ìdájọ́ ayé sí bẹ́ẹ̀ ni kò ṣe dá bẹ́ẹ̀ ni kò ṣe dá lótìtọ́ àti lódodo ní tèmi téèyàn ò bá rìnrìn ìbẹ̀ṣẹ̀ wọn ò ní fẹ́ kúrò lọ àti wàá gbọ́ àwa ní kó lè ò sá a ní kó lè ò dàtọ̀wọ́ ẹ̀lẹ́ ò lè dàtọ̀wọ́ ẹ̀lẹ́ a ní kó lè ò sá ò lè sá kí ló ti dé kí la fẹ́ gbà. wà nígbọ̀n tẹ́ wà ní ẹ̀ka appeal court ẹ shit èmi ò pàṣẹ fún yín àmì mi ń rọ̀ yìí kẹ́ ẹ jókòó kẹ́ ẹ ṣèdájọ́ yìí bó ṣe tọ́ àti bó ṣe yẹ torí ọjọ́ kan tí ó kó ẹ̀yìn àtọ̀lọ́hùn tí ò ní ṣẹ̀dá ayé ń bẹ̀ mọ́ torí ọjọ́ kan tára òun ò mọ̀ ṣèbéèrè tó bá ṣe pé tòótọ́ bí ìwé mímọ́ méjèèjì ṣe tọ́ka sí gbogbo wa ó jí ìrìn àjò iṣẹ́ wa ẹ jókòó lórí kéèsì bàbá Ìjẹ̀ṣà ẹ tún ẹran yẹn kùn tẹ́ bá tẹ̀ wá rí i pé iwájú lọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà kò sí lọ mọ́ tẹ́ẹ̀dẹ̀ fẹ́ padà sẹ́yìn tẹ́rù bá kọ òkè tó bá kọlẹ̀ ó níbi kan tá a mọ̀ ń gbé sí gbogbo èèyàn alágbára yìí ẹ̀yin ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ẹ̀yin tẹ́ kì í fẹ́ kíyà ó jọmọ Nàìjíríà ẹ̀yin tẹ́ kì í fẹ́ kíyà ó jẹ́ ìran Yorùbá ẹ dá sọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà tó bá ṣe pé lóòtítọ́ àti lódodo èmi mọ̀ pé Ọlọ́run fẹ́ràn bàbá Ìjẹ̀ṣà ìdí tí Ọlọ́run fi fẹ́ràn rẹ̀ ni pé Ọlọ́run fẹ́ kó kẹ́kọ̀ọ́ díẹ̀ nínú ayé Ọlọ́run fẹ́ kó dá ayé mọ̀ ṣùgbọ́n tí máa wù mí ni pé kọ́lọ́ mọ́ fira rẹ̀ hàn yàn kíyàn tó dọ́lọ́ mọ̀ Ọlọ́run fira rẹ̀ hàn bàbá Ìjẹ̀ṣà kí bàbá Ìjẹ̀ṣà tó dọ́lọ́ mọ̀ ó lè mọ̀ jẹ́ pé ya ẹ̀ṣẹ̀ ọmọ yẹn ni bàbá Ìjẹ̀ṣà ń jẹ ẹ ti gbàgbé ń jó ni tẹ́nìkan ṣe nǹkan tó lòdì sófin Ọlọ́run tó ń ṣe nǹkan tó lòdì sófin Yorùbá tó ń ṣe nǹkan tó lòdì sófin Nàìjíríà ẹ wá wo
ẹ̀ṣẹ̀ tí wọ́n fi mú tí wàá ń jìyà ẹ̀ṣẹ̀ ńtọ́lọ́run ọ̀fẹ́ tí ń ṣe. àbẹ́ mọ̀ pé bàbá tẹ̀ yé èkó ṣe rò pé ìyá owó tí wọ́n rí fún wọn ń jẹ ni ìyá tí wọ́n ń ṣe tó lòdì sí nǹkan ṣe tọ́lọ́run ọ̀fẹ́ ni ìyá rẹ̀ ni wọ́n ń jẹ. so lélẹ̀ tí mo nígbàgbọ́ náà wípé possibility wà bóyá ẹsẹ̀ kàbí kejì tí bàbá Ìjẹ̀ṣà ṣe Ọlọ́run inú Ọlọ́run wá ń tìka lára rẹ̀ ló fi gbàbẹ̀ yẹn fi wọ́n ní ló fi ń fi ìyàjọ́ Ọlọ́run bọ̀ mo mọ̀ fi mí ṣe pàṣẹ fọmọlàkejì mi o mo mọ̀ fọmọlàkejì mi ṣe pàṣẹ fèmí náà nú ayé àtẹ̀sẹ̀ tí mo mọ̀ mọ̀ dá àti tí mo mọ̀ dá ṣàforíjì rẹ̀ fún mi Ọlọ́run gbogbo orí tí ó wà á mú mi dẹ́ṣẹ̀ aburú gbogbo orí tí ó mú mi kí tọmọlàkejì ó fi bàjẹ́ látọwọ́ mi wọ́n ṣerú orí bẹ́ẹ̀ fún mi Ọlọ́run fọ́ọ̀mù orí ìfọ̀kànbalẹ̀ ni mo fẹ́ orí táwọn èèyàn mọ̀ tara àbí soríire ni mo fẹ́ gbogbo ọ̀nà tó wá ń sàmì ẹni tó ṣebí àtẹ àní kí Ṣàngó pa ẹni tí ò wá ṣebẹ̀ rárá ńkọ́ mo mọ̀ wípé ní tó fi lè mú Mr. Yomi Fabiyi tó fi sọ gbogbo ohun tó sọ yìí definitely ọ̀rọ̀ yẹn lójú ṣùgbọ́n ẹja àtiwọ̀ inú odò ní í gbé ẹni tí ó fi ń bẹ lókè odò gbogbo ẹni yòówù náà tó wá já lágbára ayé tó wá ń jẹ́ ká máa paná yẹn tí náà yẹn ò fi kú tó wá ń bu petrol sí Ọlọ́run ò sípè fún ọgbọ́n bá wa bù ní sùúrù bá wa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti tara ọ̀rọ̀ yìí tẹ́ ẹ ti sẹ́lọ̀n lọ́nà kan tàbí lọ́nà míì ẹ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run èmi ò pé bàbá Ìjẹ̀ṣà ṣe ń tí wọn ní òsè o èmi ò sì pé kò ṣe o ṣùgbọ́n bí tá a bá sí tá a sì ń bẹ̀ bó ti jẹ́ pé fídíò yẹn bá fojú gan bá wò ó à ń kà sáálíkà tí CCTV kámẹ́rà tó bá rìkọ́ọ̀dù nǹkan tí fóònù bá rìkọ́ọ̀dù nǹkan tí kámẹ́rà bá rìkọ́ọ̀dù nǹkan gbogbo wa la mọ̀ àwọn kan ti ẹ̀yà jẹ́ débi pé wọ́n mọ quality kámẹ́rà Tecno wọ́n mọ quality kámẹ́rà Samsung wọ́n mọ ti iPhone tí wọ́n bá ti rí quality yẹn báyìí wọ́n ti mọ irú kámẹ́rà tí wọ́n fi yà tọ́kílẹ̀sì CCTV ṣùgbọ́n Ọlọ́run mú ọ Ọlọ́run bọ́ báyọ̀ Ọlọ́run gùn mú ọ ni Ọlọ́run ló mú bàbá Ìjẹ̀ṣà ṣùgbọ́n ẹ má jẹ́ k'Ọlọ́run ó gbọ́wọ́ yín ṣèdájọ́ fún bàbá Ìjẹ̀ṣà àbí court èmi náà ń rọ̀ yín o èmi náà ń bẹ̀ yín Lagos State Government látòrí aṣíwájú rere bàbá wa Sanwó-Olú bàbá tí ò fẹ́ wọ̀ sí bàbá tí ò gbà wà bàjẹ́ láyè bàbá tó ti pé ó kọ ìrẹ́jẹ bàbá yìí kọ̀ rẹ́ jẹ Sanwó-Olú kọ̀ rẹ́ jẹ tẹ bá wòrìn àjò tí wọ́n rìn jò ní lórí ológun kan tó gbé machine gbàbì kan ẹ ti mọ̀ wípé wọn fẹ́ tí wọ́n sọ ni pé òfin tó bá mú aráàlú òdòdó kó mú gbogbo wa wọn yan pọ̀ sí wọn yayò mò ń rí yín bẹ́ẹ̀ sà inú mi ó wá dùn irú ìrìn àjò tẹ́ rìn jọ yẹn tẹ́ bá lè rìn lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà bàbá yẹn tí irú rí Ọlọ́run á jẹ́ kẹ́ sọ rí ẹ jẹ́ ká ṣe wà mo gbọ́rọ̀ nǹkan bíi 6 months bíi 2 weeks ago wípé federal government ti pàṣẹ gan pé gbogbo ẹjọ́ pé kán ṣòfin kan tó máa kọ́ńkà gbogbo ẹjọ́ pé gbogbo àwa ń dájọ́ lọ́dún 2 wọ́n postpone ẹ̀ ọdún 3 ọdún 4 àwọn òfin tó jọ mọ́ so bí gọ́ọ̀mẹ̀ntì ò bá sọ bẹ́ẹ̀ náà pé kẹ́ ẹ mọ́ ṣèwádìí ṣùgbọ́n gbogbo wa ti mọ bí obìnrin ti máa bímọ ká tó pé kọ́kọ́ dì sí náà èmi ò pé kẹ́ ẹ tú bàbá Ìjẹ̀ṣà lẹ̀ mi ì dẹ̀ pé kẹ́ ẹ tì wọ́n mọ́lé ṣùgbọ́n wọ́n ti appeal ẹ jókòó appeal ẹ gbẹ́jọ́ yẹn dáadáa ẹ yiri ẹ wò ẹ fìbẹ̀rù Ọlọ́run gbọ́ ẹ fìbẹ̀rù Ọlọ́run wò kẹ́ ẹ wá fìbẹ̀rù Ọlọ́run dá ẹ dá bó ṣe yẹ kẹ́ ẹ dá ẹ wá má jẹ́ kí ẹlẹ́ṣẹ̀ kankan lọ láì jìyà ire o Ọlọ́run ó kún yín tẹ́ ẹ bá ṣe dáadáa
ẹ ra àánú gbà wájú Ọlọ́run. Tẹ́ ẹ bá wá tún ṣe nídàkejì náà, ẹ tún rẹ̀san rẹ̀ gbà wájú Ọlọ́run.